Arẹgbẹṣọla pẹ̀lú ọ̀gá ẹ̀ Tinubu ǹjẹ́ ìjà yìí yóò parí láé bí? Ọlọ́run nìkan ló kó ìran Yorùbá yọ lásìkò yìí. Ọlọ́run nìkan ni. Bí bẹ́ẹ̀ kọ́, ohun tó ṣẹlẹ̀ láàrin Awólọ́wọ̀ pẹ̀lú Akíntọ́lá, tó ṣẹlẹ̀ láàrin Ajásin àti Ọmọborí Owó, irú ẹ̀ ìbá tún ṣẹlẹ̀ lásìkò yìí. Ọ̀rọ̀ náà ìbá sì le ju ti ìgbà náà lọ, ṣùgbọ́n Ọlọ́run kó Yorùbá yọ ni. Ìyẹn ni pé tó bá ṣe wípé àwọn ará ilẹ̀ Haúsá ni wọ́n ń ṣèjọba, tí Raufu Arẹgbẹṣọla bá ṣe báyìí lọ sí ọ̀dọ̀ wọn tó sì kọ̀yìn sí wọn nílẹ̀ Yorùbá, ohun tó ṣẹlẹ̀ nígbà náà ni ìbá tún ṣẹlẹ̀ o. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá rí ọ̀gbẹ́ni Raufu Arẹgbẹṣọla tó dúró lẹ́gbẹ̀ẹ́ àwọn bíi Atiku Abubakar, Peter Obi, Rabiu Kwankwanso àti àwọn míì tí gbogbo wọn jọ gbé bánà àsíá lọ́wọ́ tí wọ́n ń wọ́ lọ sí ọ́fíìsì INEC, tó sì jẹ́ orin tí àwọn tí wọ́n tẹ̀lé wọn ń kọ àti ariwo tí wọ́n ń pa ní Tinubu must go, Tinubu must go. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí wọ́n rí kinní náà ń já mi lójú ni. Àwọn míì sì mírí títí wọ́n fẹ́rẹ̀ lè bọkùnrin jẹ́ pé irú kí leléyìí. Bó ṣe ṣẹlẹ̀ níbàdàn lọ́jọ́sí nígbà tí Akíntọ́lá fi Awólọ́wọ̀ sí ìlú Jos níbi ìpàdé ẹgbẹ́ òṣèlú tó gbé wọlé, tó wá pàdé Sàdáúnà Sokoto Ahmadu Bello, ọ̀tá Awólọ́wọ̀ láyé lọ́run nìbàdàn, tó sì mú ọkùnrin náà káàkiri. Sàdáúnà ló lórí ìjọba ilẹ̀ Haúsá, òun náà ló lórí ẹgbẹ́ NPC, ẹgbẹ́ òṣèlú tó ń wá gbogbo ọ̀nà láti tẹ AG tí í ṣe ẹgbẹ́ tàwọn Awólọ́wọ̀ pa. Nígbà tí àwọn ẹgbẹ́ Action Group sì fi ìbínú ọ̀rọ̀ náà yọ Akíntọ́lá, àwọn kan gbé pósí kiri Ìbàdàn lálẹ́ ọjọ́ náà gan. Wọ́n ní wọ́n ń sìnkú Awólọ́wọ̀. Kí ni ìbani nínú jẹ́ ju irú ìwà bẹ́ẹ̀ lọ? Nígbà tí Adékúnlé Ajásin wọlé ìbò tí wọ́n dì fún gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo nínú oṣù kẹjọ ọdún 1983, tí àwọn tí wọ́n ń kéde ìbò náà sì kéde pé Akin Ọmọborí Owó ló wọlé, tí ìjà ńlá bẹ̀rẹ̀, tí Ọmọborí Owó sá lọ s'Ékòó, tó ń sọ lórí tẹlifíṣàn ìjọba àpapọ̀ pé kí wọ́n má dá bàbá yẹn lóhùn, ó ti dàgbà jù ni kò ṣe já kó mọ ohun tó ń ṣe, àti pé bó ṣe máa jí owó àwọn ará Oǹdó kó fáwọn Ìjẹ̀bú ló ń wá. Irú nǹkan aburú wo ló gbọ́dọ̀ bá àgbà òṣèlú jù bẹ́ẹ̀ lọ? Nígbà tí àwọn èèyàn sì yarí, òkú tó kú nílẹ̀ Yorùbá ìgbà náà wá ṣe sọ́ndán. Ohun tó jẹ́ kí àwọn ìjà yìí le nígbà náà, tàbí kí ọ̀rọ̀ náà dùn àwọn tó ṣẹlẹ̀ sí jù lọ, ni pé ó lójú ẹni tó súnmọ́ Awólọ́wọ̀ bíi Akíntọ́lá. Kí wọ́n tó gbàjọba rárá ni wọ́n ti jẹ́ wọléwọ̀de. Nígbà tí wọ́n sì dá ẹgbẹ́ òṣèlú AG sílẹ̀, Akíntọ́lá ni olùdámọ̀ràn wọn lórí ọ̀rọ̀ tó bá jẹ mọ́ tòfin. Nígbà tí Bọ̀dé Thomas tó jẹ́ igbákejì Awólọ́wọ̀ sì kú lójijì, Akíntọ́lá ni Awólọ́wọ̀ fúnra ẹ̀ mú pé kó wá ṣe igbákejì òun nínú ẹgbẹ́ náà. Nídìí èyí, ìfún wo ni yóò wà nínú òròmọdìyẹ tí ayé àṣà ò ní mọ̀? Irú ìfún wo? Akíntọ́lá mọ Awólọ́wọ̀ bí ẹni mowó, àṣírí oríṣiríṣi sì wà láàrin wọn. Tàbí Ọmọborí Owó tó ti jẹ́ ọ̀kan lára àwọn ọmọlẹ́yìn Ajásin, kó tiẹ̀ tó wá ṣe igbákejì ẹ̀, ìyẹn igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo fọ́dún 4 ní onímọ̀ ọ̀gá ẹ̀ ni. Wọ́n mọra dáadáa, ó kàn jẹ́ ẹni tó súnmọ́ ni jù náà ní í ṣe ni. Àmọ́ ìbéèrè sì wà lórí ọ̀rọ̀ yìí o, pé ṣé báyìí náà ni Akíntọ́lá kúkú ṣe burú tó, tí kò ní oore kankan lára, tí kò sì jẹ́ ọmọlúwàbí rárá, tó jẹ́ ọ̀dàlẹ̀ àti àríjẹ lásán ni? Ṣé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kò lẹ́bi kankan rárá nínú ọ̀rọ̀ yìí? Ṣé bàbá náà kò ní àṣìṣe tirẹ̀ tó ṣe rárá ni? Bẹ́ẹ̀ náà ni fún Ajásin, ṣé òun náà kò lẹ́bi kankan rárá? Ọmọborí Owó ló ní gbogbo ẹ̀bi. Lóòótọ́ o, ọ̀dàlẹ̀ kò lórúkọ méjì, ọ̀dàlẹ̀ náà la ó máa pè é. Àmọ́ kí ẹni tí a jọ múlẹ̀ má sún ẹnì kan ògiri, kí ẹni tí a jọ múlẹ̀ má sọ ẹni tó bá múlẹ̀ di ẹrú, pẹ̀lú àgbójúlé pé tọ̀hún ò níbì kankan tó fẹ́ lọ, kò sì ní nǹkan kan tó fẹ́ ṣe mọ́, torí àwọn ti kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí i lọ́wọ́. Bó bá tiẹ̀ fẹ́ bọ́ níbẹ̀ kò ní lè bọ́, nítorí ìmùlẹ̀ wà láàrin àwọn. Bẹ́ẹ̀ ni afibiṣólóore kò ní ní orúkọ méjì láé, afibiṣólóore náà ni wọ́n máa pè é. Àmọ́ kí ẹni tó ṣe ni lóore má jókòó ti oore. Bí bẹ́ẹ̀ kọ́, ìjà ni yóò gbẹ̀yìn àlè.
wèrè sún bí wèrè bá sún kan ògiri yóò bojú wẹ̀yìn náà ni. bó bá ṣe pé bí agbára ti wà lọ́wọ́ Akíntọ́lá nígbà tiẹ̀ tó sì jẹ́ bí ìjọba àpapọ̀ ṣe wà lẹ́yìn ọmọ borí owó nígbà náà ní Raufu Arẹgbẹṣọla ní irú agbára bẹ́ẹ̀ lásìkò yìí, ìmàdò ìbáṣe bí ẹlẹ́dẹ̀ yóò bàlújẹ́ ni o. bẹ́rù bá jọba èèyàn oníkù kan ni. ohun tí Ọlọ́run fi kó Yorùbá yọ nìyẹn. ohun tí yóò jẹ́ kí ọ̀pọ̀ àwọn tí wọ́n bá mọ̀ nípa ọ̀rọ̀ àárín Raufu Arẹgbẹṣọla àti ọ̀gá rẹ̀ Aṣáájú Bọ́lá Tinubu táwọ́ mọ́rí nígbà tí wọ́n rí Arẹgbẹ́ gbágbáágbá lẹ́yìn Atiku ni pé gbogbo èèyàn pátá pàápàá àwọn òṣèlú tó ń tẹ̀lé AD, AC, ACN àti APC títí dórí àwọn tí wọ́n wà nínú PDP pàápàá ni wọ́n mọ̀ pé àárín Tinubu àti Raufu kò ṣeé rí, pé kò sí ohun tó lè ṣẹlẹ̀ láàárín wọn tí awo ẹ̀ yóò yá. ìdí ni pé lóòótọ́ ni Tinubu lọ́gbọ́n tó lágbárí tó lọ́pọlọ tó sì mọ gbogbo àrékérekè òṣèlú pátá. àmọ́ gẹ́gẹ́ bí àwọn ọmọdé òní ti máa ń sọ pé ọ̀bọ ò ní skill. ìyẹn ni pé nígbà tí èèyàn bá rí ọ̀bọ tó ń torí igi kan bọ́ sórí igi kejì tí wọ́n wá ń pè ní agbórí igi rékeréke tí àwọn èèyàn sì ń sọ pé skill, ìyẹn ìkọ́ṣẹ́mọṣẹ́ lọ̀bọ ní tó fi ń ṣe ohun tó ń ṣe. àwọn ọmọ yìí ní ọ̀bọ ò ní skill kankan, pé nítorí pé igi súnmọ́gi lọ́bọ ṣe ń réke tó ń rékeke lórí igi. tí igi ò bá súnmọ́gi tí ọ̀bọ bá bẹ́ níbẹ̀ ìsọnù kan, ilẹ̀ ni yóò balẹ̀ sí o. bí eré bá sì ká ẹdun mọ́lẹ̀ yóò dọ̀lẹ ni. nígbà náà lèèyàn yóò rí àṣírí ọ̀bọ pé kò ní skill, igi tó súnmọ́gi lọ́bọ fi ń dára fáyé rí ni. bí ọ̀rọ̀ Tinubu àti Arẹgbẹṣọlá ti rí nígbà kan nìyẹn o. Tinubu ò ní skill, kò ní skill kan àrà ọ̀tọ̀ nígbà náà, ṣùgbọ́n igi súnmọ́gi gan-an ni. bí ènìyàn bá ń sọ báyìí lásìkò yìí, àwọn ọmọ tí kò mọ kinní kan nípa Tinubu tó jẹ́ ariwo ọmọ olódò idẹ nìkan làwọn mọ̀, tó jẹ́ nígbà tí Tinubu dèèyàn tán ni wọ́n tó mọ orúkọ ẹ̀ tí wọ́n ń sáré tẹ̀lé. wọn ò ní mọ̀ pé àwọn ìtàn tí àwọn ń gbọ́ nípa Tinubu lónìí àti àwọn tí wọ́n jẹ́ òótọ́ àti àwọn tí wọ́n jẹ́ àsọdùn àti àwọn tí wọ́n jẹ́ irọ́ pọ́nbélé, àwọn kan ló kọ wọ́n, àwọn kan ló kọ́kọ́ ronú wọn jáde tí wọ́n sì jù ú síta. ọ̀gá àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ níbẹ̀rẹ̀ Tinubu kó tiẹ̀ tó di gómìnà, Arẹgbẹ́ ni o. ohun tí àánú àwọn èèyàn tí wọ́n máa ń gbé ayé wọn lé òṣèlú lọ́wọ́, bóyá nítorí ohun tí wọ́n fẹ́ jẹ tàbí èyí tí wọ́n ń jẹ lọ́wọ́, tàbí nítorí ìfẹ́ gbígbóná tí wọ́n ní sí irú olóṣèlú bẹ́ẹ̀ ṣe máa ń ṣèèyàn nìyẹn. nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọn kì í mọ ohun tí wọ́n ń ṣe. ọ̀pọ̀ àwọn ohun tí ẹ rí nídìí òṣèlú lónìí yìí, kí wọ́n rẹ́ǹtì èrò níbi kàmpéènì, kí wọ́n débì kan kí àwọn kan bẹ̀rẹ̀ orin òjijì, kí olóṣèlú kan sọ̀rọ̀ kí àwọn èrò sáré gbérin ni, kí olóṣèlú míì sọ̀rọ̀ níbì kan kí àwọn èrò sáré hólé ni o. ìbẹ̀rẹ̀ ètò ìṣèlú àwọn Tinubu ní Èkó níbi 1999 nìyẹn. àṣírí burúkú sì ní kinní náà, àwọn Arẹgbẹ́ yìí nìkan ni wọ́n sì mọ bí wọ́n ti ń ṣe é. lóòótọ́ nígbà tó yá ó hàn sáwọn díẹ̀ kan, síbẹ̀ náà awo nìkan ló máa ń yé kì í yé àwọn ọ̀gbẹ̀rì. níbi 2001 àwọn OPC nígbà tí iná wọn ń jó dáadáa tí Frederick Fáṣẹ̀hùn wà bí olórí wọn táwọn Gani Adams sì jẹ́ ọmọ ẹ̀yìn ẹ̀, kíní kan ṣẹlẹ̀ ní Museum Center. ayẹyẹ kan fún ìyàwó bàbá Awólọ́wọ̀ ní HID. lásìkò náà nítorí ogun tí wọ́n ti jà lórí ìbò June 12 àti agbára OPC, Fáṣẹ̀hùn náà ti ń wo ara ẹ̀ bí olórí Yorùbá tàbí aṣáájú gbogbo wọn. nítorí bẹ́ẹ̀ nígbà tó bá ti wọ ibì kan, àwọn ọmọ ẹ̀ á máa fi tipátipá ṣètò pé káwọn èèyàn dìde fún bí olórí pàtàkì. lọ́jọ́ yìí ṣá, àwọn Tinubu ti wà níkàlẹ̀, bẹ́ẹ̀ làwọn gómìnà míì láti ilẹ̀ Yorùbá tàbí igbákejì wọn. nígbà náà ní Fáṣẹ̀hùn dé. kò sì pẹ́ lẹ́yìn tí wọ́n ti kí i káàbọ̀ tí wọ́n fi sípò àwọn lọ́lá lókè, táwọn ọmọ ẹ̀ fi bọ́ síwájú ibi táwọn èèyàn ńláńlá náà wà, tí wọ́n bẹ̀rẹ̀ sí nàka sí Tinubu tí wọ́n ń pè ní oríṣiríṣi orúkọ. ojú yọbọ, ṣé nǹkan tó ń ṣe dáa, o rò pé agbára ti wà lọ́wọ́ ẹ, àwa náà á bá ẹ jẹ́ ni o. bí ọ̀rọ̀ burúkú yìí ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. bí kò sì jẹ́ àwọn àgbàlagbà tí wọ́n mú wọn kò pé àwọn kò gun òkè lọ bá Tinubu níbi tó wà.
bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè ká wọn lọ́wọ́ kò nígbà náà torí OPC lágbára gan-an nígbà yẹn. ohun tó ya àwọn èèyàn lẹ́nu níbẹ̀ ni pé Fáṣẹ̀hùn wà lórí òkè níbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Tinubu kò sì ṣí àwọn ọmọ náà lọ́wọ́, kódà ẹ̀rín pa ẹ̀gbẹ́ kan ẹnu ẹ̀. torí àwọn ọmọ tó ń sọ̀rọ̀ yìí kò torí ẹni méjì sọ o bí kò ṣe nítorí Fáṣẹ̀hùn. wọ́n ní Tinubu kò fún un lọ́wọ́ mọ́, bẹ́ẹ̀ olórí gbogbo Yorùbá nìyẹn. àmọ́ gbogbo bí wọ́n ti ń ṣe yìí Tinubu fọwọ́ lẹ́rán ó ń wò wọ́n ní o, kódà kò gbin pẹ́kẹ́. àwọn èèyàn míì káàánú Tinubu, wọ́n sọ pé àṣejù Fáṣẹ̀hùn ti pọ̀ jù. àwọn míì sọ pé Ọlọ́run fúnra ẹ̀ ló mú Tinubu, kí ni kò forí fó lórí sí. àwọn Arẹgbẹ́ náà wà níbẹ̀ o. Arẹgbẹ́ mọ àwọn tí wọ́n ṣe kinní yìí dáadáa, ó mọ gbogbo àwọn ọmọ ẹ̀yìn Fáṣẹ̀hùn yìí, ṣé bí wọ́n jọ wà tẹ́lẹ̀ ni òun náà kò sì lè bá wọn jà. ṣùgbọ́n kò sẹ́ni tó mọ̀ pé irú ẹ̀ ò tún ní í ṣẹlẹ̀ sí Tinubu láti ọwọ́ àwọn OPC mọ́ láyé, àti pé ìbẹ̀rẹ̀ ìgbẹ̀yìn OPC fúnra ẹ̀ nìyẹn. ìdí ni pé kò tún ju ọ̀sẹ̀ méjì lẹ́yìn ìyẹn ayẹyẹ míì tún wáyé fáwọn àgbà Yorùbá yìí náà nínú airport hotel ní eléyìí sì ti wáyé. aago 10 ni wọ́n fi ètò sí, àmọ́ nígbà tí yóò fi tó aago 9 àbọ̀ gbọ̀ngàn Odùduwà hall tí wọ́n lò fún ètò náà ti kún pátápátá. ẹnìkan kò sì mọ̀ pé kinní kan ló fẹ́ ṣẹlẹ̀ níbẹ̀. Arẹgbẹ́ nìkan ni wọ́n rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó ń lọ tó ń bọ̀. àwọn Tinubu ti tún dé pẹ̀lú àwọn Abraham Adésànyà àtàwọn àgbà Afẹ́nifẹ́re. lẹ́yìn náà ni Fáṣẹ̀hùn dé, àmọ́ bó ti wọlé ni ariwo ta lójijì. olè Fáṣẹ̀hùn, olè olè Fáṣẹ̀hùn, olè. Fáṣẹ̀hùn kò mọ ohun tó ń ṣẹlẹ̀ nígbà tí àwọn ọmọ rẹ̀ kan sì ń gbìyànjú àti jà, tí wọ́n rí àwọn gídígbọ́n ń kó ẹ̀dá míì tí wọ́n dìde pẹ̀lú ìgùdàn, wọ́n fẹ̀yìn rìn. Fáṣẹ̀hùn náà jáde, kò lè dúró mọ́. ohun méjì ló ṣẹlẹ̀ ní ọjọ́ náà o. inú àwọn àgbààgbà Afẹ́nifẹ́re kan dùn pé wọ́n dójú ti Fáṣẹ̀hùn bẹ́ẹ̀ tí wọ́n sì lè, nítorí lẹ́yìn tí òun ti lọ ni wọ́n fi bàbá Adésànyà hàn bí aṣáájú Yorùbá níbi gbogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nídìí èyí àwọn Afẹ́nifẹ́re fẹ́ràn ohun tó ṣẹlẹ̀ ní tiwọn. ohun kejì tó ṣẹlẹ̀ ni pé lọ́jọ́ náà ni àwọn Raufu Arẹgbẹṣọla pinnu láti fa Gani Adams ìgbà náà mọ́ra, tí wọ́n ṣe àtìlẹ́yìn fún, tí wọ́n sì kọ̀yìn wọn àti Fáṣẹ̀hùn síra. wọ́n pín OPC sí méjì, apá kan fún Gani, apá kan fún Fáṣẹ̀hùn. àwọn tí Gani yìí sì ní àǹfààní láti rí Tinubu nígbàkigbà tí wọ́n bá fẹ́ rí lágbára Raufu Arẹgbẹṣọla ni. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ OPC di nǹkan míì tí ràbàràbà tó kọlu ẹgbẹ́ náà nígbà náà kò sì tán títí tí Fáṣẹ̀hùn pàápàá fi filẹ̀ bora bí aṣọ. bí ẹ bá ń rí ààrẹ Adams, ìyẹn Gani ọjọ́ náà, tó ń tu bí ejò lónìí, tó ń bínú sí àwọn Tinubu àtàwọn ọmọ ẹ̀, kò sí ohun méjì tó fà á ju pé wọ́n ti lò ó lọ, wọ́n lò ó dáadáa. ìgbà tí wọ́n lò ó tán wọ́n jù ú sílẹ̀, lẹ́yìn tí wọ́n sì sọ ọ́ sílẹ̀ pọ̀ bí àmúkù ọsàn báyìí, wọn kò wẹ̀yìn ẹ̀ wò mọ́, wọn ò sì délé ẹ̀ béèrè ohun tó ń lọ. àwọn ìyá kan wà tí wọ́n ń pè ní Láyé Olúgbọ́n lẹ́kọ̀ọ́. ohun tí wọ́n ṣe ń pè wọ́n bẹ́ẹ̀ ni pé orin tí wọ́n máa ń kọ́kọ́ kọ nígbà tí wọ́n bá dé òde nìyẹn. Láyé Olúgbọ́n mo dábòrùn méje a máa fìwé lórin, láyé Àrẹ̀sà mo dábòrùn mẹ́fà a máa fìwé lórin, láyé Àkànbí mo ra kókò mo ra rán mo ra sányán bàbá aṣọ àfọlẹ́ ló lè pélé yìí ọdún àfọ. orin tí wọ́n máa ń kọ fún Tinubu nìyẹn. bí wọ́n bá ti rí i níbi ètò kan nígbà gómìnà ẹ̀yẹn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, orin tí wọ́n yóò fi kí i káàbọ̀ nìyẹn. bí wọ́n bá sì ti wà níbẹ̀ tí ayẹyẹ ń lọ lọ́wọ́lọ́wọ́, àwọn ìyá wọ̀nyí yóò máa dárin orin léraléra. wọn yóò ti fún ara wọn ká sínú àárín àwọn èrò. àwọn kan yóò jókòó sí ọ̀hún, àwọn kan yóò jókòó síbí. àwọn èèyàn ò sì ní mọ̀ pé wọ́n ti wà níbẹ̀ tipẹ́. àmọ́ bí ẹnikẹ́ni nínú wọn bá ti lé orin lọ́hùn-ún, àwọn tibí yóò gbé, àwọn tọ̀hún náà yóò dá sí i. bẹ́ẹ̀ ni orin náà yóò kárí gbogbo ìjókòó ọ̀hún pátápátá. nígbà tó ṣe tí àṣírí tú pé àwọn Tinubu ló ń kó àwọn èèyàn náà jáde, àwọn obìnrin náà kúkú fojú ara wọn hàn síta gbangba. wọ́n bẹ̀rẹ̀ sí í dáṣọ, wọn yóò dá aṣọ, wọn yóò máa wọ̀, ìyẹn aṣọ ẹgbẹ́jọdá tí gbogbo wọn yóò wọ̀ lẹ́ẹ̀kan. àwọn ni wọ́n sì dá orin pé ọdún 8 ló máa lò, gbogbo ayé ló ti gbọ́, kò dìgbà tẹ́ ẹ bá ń fa pósítà ya. ọdún 8 ló máa lò,
gbogbo ayé ló ti gbọ́, ìyẹn nígbà tí wàhálà dé lórí bóyá Tinubu yóò ṣe sáà kejì tàbí kò ní í ṣe é. ohun tí ọ̀pọ̀ èèyàn mọ̀ nígbà náà ni pé Àlímọ̀ṣọ́ ní hẹ́dìkọ́tà àwọn èèyàn yìí. ilé Arẹ́gbẹ́ ni wọ́n ti ń ṣèpàdé wọn kí wọ́n tó di ńlá tí wọ́n sì dá ní ààyè tiwọn. bẹ́ẹ̀ náà ló jẹ́ gbogbo àwọn tọ́ọ̀gì olóṣèlú tí ẹ bá rí lẹ́yìn àwọn Tinubu wọ̀nyí, Arẹ́gbẹ́ ni okùn kan náà tó ń fà wọ́n. nídìí èyí àwọn nǹkan pọ̀ tí Arẹ́gbẹ́ àti Tinubu jọ ṣe. bó tiẹ̀ jẹ́ Tinubu ló ní ọgbọ́n ẹ̀, òun ló ń ro ọ̀pọ̀ ọgbọ́n, kò ní ọlọ́wọ́ ọ̀tún míì tí jẹ́ kí ọgbọ́n náà di mímúṣẹ, pàápàá nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ju Raufu Arẹgbẹṣọla lọ. àwọn tí wọ́n ń pariwo pé rédíò ní ìkìlọ̀ Arẹ́gbẹ́, Tinubu ló sọ ọ́ dèèyàn, àwọn èèyàn kò mọ ohun tí Arẹ́gbẹ́ ṣe lẹ́yìn Tinubu o. Tinubu ló sọ Arẹ́gbẹ́ di gómìnà Ọ̀ṣun, ṣùgbọ́n Ayọ̀ Adébánjọ ló sọ Tinubu di gómìnà Èkó. Ọlọ́run ṣe Wálé Ọ̀ṣun wà láyé, bí yóò bá sọ òótọ́ ọ̀rọ̀, òun ni alága ètò ìdìbò náà lẹ́kọ̀ọ́ ń jọ́ sí. Fúnṣọ́ Williams ni wọ́n dìbò fún tó wọlé ìbò pámárì, ṣùgbọ́n Adébánjọ ríran ọjọ́ iwájú Tinubu, tàbí kó jẹ́ Ọlọ́run ló lò ó fún un. ó ní rárá o, Tinubu ni yóò ṣe. ó sì kọ̀wé láti yí àṣẹ yòówù tó bá wà nílẹ̀ tẹ́lẹ̀ padà. kò sì sí ohun tí Wálé Ọ̀ṣun lè ṣe ju pé kó gbẹ́kí náà fún Tinubu lọ. bí Ọlọ́run ti lo Tinubu fún Raufu, ó lo àwọn kan náà fún Tinubu. gbogbo èèyàn ló sì mọ ìgbẹ̀yìn oore táwọn Afẹ́nifẹ́re ṣe fún Tinubu àti ohun tí wọ́n fi san padà, títí dórí bí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ṣe ń pe ẹgbẹ́ tó gbé Tinubu wọlé nígbà náà ní Afẹ́nifẹ́bi lónìí yìí. ṣé gbogbo àwọn Afẹ́nifẹ́re tí wọ́n fi Fúnṣọ́ Williams sílẹ̀ tí wọn ò mú un nítorí Tinubu ni wọ́n jẹ̀bi gbogbo ọ̀rọ̀ yòówù tó bá wà láàrin wọn ni o, àbí Tinubu náà lẹ́bi tirẹ̀? ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ òṣèlú tí àwa ń ṣe nílẹ̀ Yorùbá yìí fi burú gan nìyẹn. òṣèlú tí à ń ṣe nílẹ̀ Yorùbá yìí ò dáa, àfi ká yí padà o. bí Arẹ́gbẹ́ tó ti fìgbà kan sọ pé òun lè ní kí wọ́n pa òun bókànràn kí wọ́n pa Tinubu, àti pé tí Tinubu bá ní kí òun pa ẹnìkan, òun ò ní béèrè ohun tí ẹni náà ṣe kí àwọn tó pa. tí irú òun yìí bá wá lè lọ sáàrin àwọn Àtíkù níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ pé àwọn yóò yọ Tinubu nípò dandan, tí wọ́n sì ń kọrin Tinubu must go, tí kò ní kí wọ́n má ṣe bẹ́ẹ̀, ǹjẹ́ ohun tó wà nídìí ọ̀rọ̀ yìí yóò ṣe é parí láéláé? tí Tinubu náà tó ti gbé gbogbo ayé àti ètò òṣèlú ẹ̀ lé Arẹ́gbẹ́ lọ́wọ́, tí Arẹ́gbẹ́ sì rí pé òun gbà á lọ́wọ́ àwọn ìkookò gbogbo, tó sì rí pé wọ́n fi ẹsẹ̀ òun Tinubu àti ìjọba rẹ̀ múlẹ̀ dọ́yindọ́yin títí tó fi wà nípò náà títí dòní yìí, tí òun náà bá wá ṣe báyìí kọ̀yìn sí Arẹ́gbẹ́ tó ní kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀, kò sí ohun tí yóò ṣẹlẹ̀, òun náà yóò ti rò dáadáa pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ǹjẹ́ yóò parí láéláé bí? torí bí Akíntọ́lá àti Awólọ́wọ̀ ṣe nìyí o. àwọn Awólọ́wọ̀ ń fẹ́ dójú ti Akíntọ́lá ní gbogbo ọ̀nà. aṣọ àrán tí wọ́n sì ti rán fún un ní gbangba, àwọn Awólọ́wọ̀ ń fẹ́ fà á ya, tí wọ́n sì dáná sídìí ẹ̀. nígbà tí ò sì rọ́nà lọ mọ́ ló ságba ilé àwọn ọ̀tá Awólọ́wọ̀ fúnra ẹ̀ lọ. àwọn yẹn sì fi gbogbo agbára wọn kọlu Awólọ́wọ̀ láti ilé Akíntọ́lá. àwọn mọ ohun tí wọ́n wá o, wọ́n mọ̀ pé Yorùbá làwọn fẹ́ bàjẹ́, wọ́n sì mọ̀ pé Akíntọ́lá làwọn yóò lò, ṣùgbọ́n Akíntọ́lá pàápàá kò mọ̀, bó sì mọ̀ kò yé. nǹkan ti bàjẹ́ tán kó tó mọ̀ pé àwọn mọ́là lo òun ni. ọ̀rọ̀ Arẹ́gbẹ́ àti ọ̀gá rẹ̀ yìí le fúnlẹ̀ Yorùbá. ẹ̀yin tẹ́ ẹ jọ ń ṣòṣèlú yìí, ṣé ẹ ò rí ọ̀nà àtúnṣe kankan nídìí ẹ̀ ni? àbí ẹ̀yin náà ò fẹ́ ṣe nítorí ìlara tara yín àti ìdánìkànjẹ pẹ̀lú ìmọ̀tara ẹni nìkan? ẹni tó bá mọ Arẹ́gbẹ́ dáadáa, tó mọ bọ́rọ̀ Yorùbá ti jẹ́ lógún tó níbẹ̀rẹ̀ òṣèlú yìí, yóò mọ̀ pé láàrin àwọn tó wà yẹn inú ẹ̀ ò lè dùn rárá o. Arẹ́gbẹ́ láàrin Àtíkù, David Mark, Kwankwanso, Peter Obi, ìyẹn Arẹ́gbẹ́ yìí, rárá inú ẹ̀ ò lè dùn pẹ́ẹ́. ṣùgbọ́n kò sọ́nà míì fún un. nígbà tí a bá lé ọmọ nílé tí a ò bá tètè pé padà, tí bàbá ẹ̀ ní tóun bá rí òun yóò yìnbọn pa ni. nígbẹ̀yìn abẹ́ bíríìjì tàbí gáréèjì lọmọ náà ń lọ yẹn. gbogbo wa la sì mọ ohun tí irú ọmọ bẹ́ẹ̀ yóò yà bó bá yá. ohun tó ń ṣẹlẹ̀ ni pé bí ogun bá fẹ́ gbé Yorùbá lọ tí Arẹ́gbẹ́ sì mọ̀, tó bá jẹ́ Tinubu ló wà níjọba bó ṣe wà yìí, Arẹ́gbẹ́ ò ní kí ogun má gbé Yorùbá lọ o, nítorí Tinubu ni yóò rò pé òun fẹ́ gbẹ̀san kan lára ẹ̀,
kò ní mọ̀ pé gbogbo Yorùbá lòun ń ṣe. bó bá ṣe pé ọ̀rọ̀ yìí ṣe é dọ́gbọ́n sí níbì kan àfi kí àwọn olóṣèlú wọ̀nyí yẹ̀ wò, torí ajá tó ti rí ni tó ń yọ̀rù tó bá rí ni tó ń gbó nǹkan kan wà nídìí ẹ̀ ni o. kí Tinubu pe Arẹgbẹ, òun nìkan ló ní ohun tó lè fi pè é kó bá a sọ̀rọ̀ kó má fi í sílẹ̀ sáàrin àwọn ìkookò wọ̀nyí, nítorí ẹni tí àbùkù kan ọ̀rẹ́ ẹ̀ tó ní kì í ṣe òun làbùkù kàn tó tún ń pariwo kiri pé àbùkù kan ọ̀rẹ́ òun lánàá sọ̀hún ò lójútì ni o. wọ́n ní lágbájá ọmọ ẹ̀ jalè wọ́n ti mú, ó ní rárá o, ọmọ òun kọ́ o, òun ti kọ́ ọ lọ́mọ tipẹ́tipẹ́ o, kódà òun ti gbé e sínú bébà nígbà náà. ta ni ò mọ̀ pé tọ̀hún tan ara ẹ̀ ni àbí bébà ló bá a bímọ ni. bí wọ́n bá pe Arẹgbẹ kí òun náà gbọ́ o, kì í ṣe nítorí Tinubu nìkan, nítorí ìran Yorùbá yìí ni. Ọláyíwọlá Alága ló ń ṣe àyẹ̀wò ọ̀rọ̀ àárín Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti ọmọọṣẹ́ tẹ́lẹ̀ Raufu Arẹgbẹṣọla tó ń ṣe àyẹ̀wò ẹ̀ tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú ìsinmi òní o.